Hello there, welcome to the Gist on Plug TV Live. On the Gist today, legendary actress Iya Rainbow celebrates her 79th birthday by giving out gifts to widows, advising them on how to take care of their children and working hard regardless of not having their husbands. Let's check out the story. Mama Rainbow Foundation a fẹ́ fún àwọn opó àwọn aláìní nǹkan lẹ́nu nítorí pé Ọlọ́run ní ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́ni kejì ẹ tọ́jú ẹ̀. Bí ọkọ ẹ bá kú àbí tó bá jẹ́ òkú ayé ọ̀pọ̀ òkú ayé wà ó wà àṣẹ fígọ́ ẹ̀ òní sanwó lé ọkọ ẹ kú òní òdì ranù jẹ́ kó rí ẹ pé ọmọ márùn ló wà lọ́wọ́ èmi nígbà tọkọ mi kú last month gbé oúnjẹ lọ bá òkú bàbá ẹ̀ dádì dìde kọ́mà yìí dádì ẹ dìde ẹ wá jẹun kí ló dé tí yín ni mo rí rí àwa kaṣọ lérí wàá pọ́n wàá dọ̀tí òní múra ẹni tọkọ ẹ kú tí ò sì ju 35 lọ ó yẹ kó rọ́kọ ìgbà tó wàá múra dáadáa wọn ò ní pè é ó yẹ kó rá láàánú ó yẹ kó rí aláàánú gbogbo èèyàn kan lọ́dẹ̀ láìkì irú ẹ̀ èmi ò láìkì ẹ̀ ní 42 years mo wà nígbà tọkọ mi kú ọkọ mi náà 42 wọ́n jọ bí wa lọ́dún kan náà ni èmi ò láìkì ẹ̀ ní mi ò fẹ́ orogún kankan pọ̀ láwọn ọmọ mi kò dẹ̀ sẹ́ni tó lè lọ fẹ́ ó tó fún ẹlẹ́gbẹ̀rẹ̀ òṣì owó náà tó máa kọ́kọ́ sọ ní pé báwo ni afọ́jú bẹ̀rẹ̀ tó pé ọmọ àtúntà mọ́ ẹ wọ́n sì ti rí pọ́ ọmọdé báyìí á sá lọ di àmúrí ẹ wá iṣẹ́ kan ṣe ẹni tí mo ní kó máa lọ fọ ẹsẹ̀ ní my 12 tẹ bá ní ṣọ́ọ̀bù ẹ̀ sí ẹ̀ lanu ẹsẹ̀ ló pọ̀ ó tún owó jọ yàtọ̀ sí pé ọmọ lọ léèwé ó ti ṣí ṣọ́ọ̀bù tẹ bá ní ṣọ́ọ̀bù ẹ̀ sí ẹ̀ lanu. Ní má jókòó ájò àṣẹ àṣàrí àṣáájú bí o ti ṣe náà ẹ ọkùnrin tó lọ bá òun gbọ́dọ̀ ti lè níyàwó mi ìyàwó àtúbẹ̀rẹ̀ sí gbógun tiẹ̀ ọkọ mi tó fẹ́fẹ́ ó lè ní dandan òun òfọmọ tó ti bí síbò mi tó má kó wá bá òun kọ́tọ́ bá di àmúre tó ń gba àdúrà pé ìwọ lọ́wọ́ ṣé bí wọn ló dá mi wáyé kí ló dé kí ni problem ṣe fẹ́ dé báyìí mo di gbogbo ẹrù tèmi ni mo di gbogbo ẹ̀ ọkùnrin ní Jésù lọ́wọ́ ẹni tó bá ti fẹ́ Jésù wọn ò ní kọ̀yàn Jésù ń kọ̀yàwó òun léyàwó lọ ṣó ti yé yín àdírẹ́sì fẹ́ fún nìyẹn ẹ̀yìn àti àmọ́ ẹ̀tọ́jú àwọn ọmọ yìí. Idowu Phillips, popularly known as Iya Rainbow, has contributed immensely to the Nigerian movie industry and continues to shine a light at 79 as an actress, philanthropist, as well as a prophetess. From all of us at Plug TV Live, we wish her many more years on earth. Remember to like and subscribe before you go.